Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri àgbáńlá ayé, mo kí wa káàárọ̀ níbikíbi tí ẹ ti ń wò wá. Káàárọ̀ ẹ káàsán, ikú ìyálẹ̀ta, ikú ìrọ̀lẹ́. Lórúkọ Jésù yóò dára fún wa. Oore ọ̀fẹ́ àti agbára láti dúró nínú Ọlọ́run Olúwa yóò fi fún wa lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, ẹni mímọ́ Ísírẹ́lì. Ọlọ́run tó ń jẹ́ èmi ni mo gbé ọ ga. Mo dúpẹ́ lórí gbogbo àwọn ènìyàn rẹ wọ̀nyí, àwọn tí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà lórí igi àgbélébùú. Mo sọ wípé o ṣé Jésù, gbọ́ ọpẹ́ wa. Mo fi gbogbo wọn lórí ọ̀fẹ́ Ọlọ́run, lórí ọ̀fẹ́ rẹ lọ́wọ́, mo sì gbàdúrà fún wọn. Tàbá rí ẹnikẹ́ni nínú wọn tó jagun kógun, ogun wo lẹ̀ ń jà? Tí bàbá ò lè bọ́ ọmọ sọ, tọ́mọ ò lè bá bàbá sọ. Tí ìyàwó ò lè bọ́kọ sọ, tọ́kọ ò lè bá aya sọ. Ogun àdájà, ogun àjọjà, nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, òde àṣẹ́gun. Àìdáríbù kúndẹ̀ sáyàdà sándríbù súndékéyà. Mo sọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ọ̀gá ògo àti àyànfẹ́ Ọlọ́run Olódùmarè, àti nípa agbára ìpè àti ìyàn wípé nínú gbogbo ogun lórúkọ Jésù Kristi ẹ di òmìnira. Nínú gbogbo ogun kógun tó lè máa jà yín, mo pàṣẹ òmìnira lórúkọ Bàbá. Mo pàṣẹ òmìnira ní ti ọmọ. Mo pàṣẹ òmìnira nípa agbára tó bẹ lórúkọ Jésù ní ti ẹ̀mọ́. Kó rí bẹ́ẹ̀, ẹ di òmìnira. Láti wákàtí ọ̀wọ́ ẹ lọ, òmìnira yìí dájú. Ogun jíjà yìí tán lórúkọ Bàbá. Ogun jíjà yìí tán ní ti ọmọ. Ogun jíjà yìí tán ní ti ẹ̀mí mọ́. Kẹ̀dí akọni àti aṣẹ́gun nínú Jésù Kristi lórúkọ Bàbá tọmọ tẹ̀mọ́. Kó rí bẹ́ẹ̀. Àmín. Ẹ̀yin ni Ọlọ́run, ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí à ń bá bọ̀ láti bí ọjọ́ mélòó kan tó ti ń lọ sí bí ọ̀sẹ̀ kan báyìí, nípa ìwàásù Jésù Kristi olùgbàlà lórí òkè. Ẹ jẹ́ ká sáré wo ìwé ìrètí Mátíù yẹn, orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹwàá. Ìwé ìrètí Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹwàá tó sọ wípé alábùkún fún ni àwọn onílàjà nítorí alábùkún fún ni àwọn ẹni tí a ṣe inúnibíni sí nítorí òdodo, nítorí tí wọ́n ní ìjọba Ọlọ́run. Alábùkún fún ni àwọn ẹni tí a ṣe inúnibíni sí nítorí òdodo, nítorí tí wọ́n ní ìjọba Ọlọ́run. Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹwàá. Àkórí ọ̀rọ̀ tèmi pé ìjẹ́ ti Ọlọ́run ni ó jẹ́. Níbi tó o ti ń ṣiṣẹ́, ní ilé tó ń gbé, níbi tí o ń lọ, ní gbogbo ibi tó ń jẹ́ ẹ sí, ìjà mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Irú inúnibíni wo là ń ṣe sí ọ? Ìjà a máa ṣe inúnibíni sí ọ nítorí ohun ayé. Ìjà a máa ṣe inúnibíni sí ọ nítorí ohun tí ò lérè. Ìjẹ́ nítorí Ọlọ́run aláàyè la fi ń gbógun tì ọ́ bí lẹ́nu iṣẹ́ rẹ. Ìjẹ́ nítorí Ọlọ́run aláàyè la fi ń gbógun, ìjẹ́ nítorí pé o jẹ́ onígbàgbọ́ àbí torí pé o jẹ́ ọmọ lẹ́yìn Kristi la fi ń gbógun tì ọ́. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, a kò ní fún ọ láti sátọ̀ Olúwa wá. Jẹ́ olódodo, jẹ́ ọmọ Ọlọ́run, jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ ọ́, kí Ọlọ́run aláàyè gan mọ̀ pé tiẹ̀ ló jẹ́, kí ìyà ẹni gbọ́n kó ba lè jẹ́ tirẹ̀. Mo gbàdúrà lórúkọ